olúwa mi. èyí ò wá kà màmá. àgbà Alhaji Pastor agbádùn ẹ o àwa tiẹ̀ lélẹ̀ àdẹ́fẹ́ tiẹ̀ lẹ́ni tá a ní. àdúpẹ́. ẹ bá mi fún àbálà tẹ́wọ́. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó wọ́n ní nítorí orin Gbenga Adeboye nù. àní kí Yorùbá ọmọ kun yùmùyùmù lẹ́nu ẹni tẹ́lẹ̀dùmarè fi rán. òṣò ńlẹ̀. nítorí adití lòjó ṣe é sù torí afọ́jú lòjó ṣe é kù kó lè mọ̀ torí ọ̀yà lọ́lọ́run fi ṣẹ̀dá èsùn torí onírun mú la ṣe dábẹ́ fẹ́lẹ́ torí jàǹdùkú la ṣe dá tìmọ́lé torí bógun ọ̀ṣẹ̀lẹ̀ ńlá ṣe ní sọ́jà torí oníráyọ̀tì tá a bẹ̀ tí ọ̀gbọ́n ńlọ́lọ́run fi ṣẹ̀dá àwọn military police bọ́wọ́ kílàngó bá ti alágídí wọ́n jẹ́ ń tù kàn ní ọmọ gbọ́ ẹjọ́ sá mi ò jà mọ́ náà ó ṣé ń gbà tí ìyá ọ̀bá tó yà lọ́mọdé pé kò ní í dáa fẹ́ ń tọ́nà òun bọ́wọ́ bá dùn dáadáa ẹ̀bẹ̀ ni ọmọ gbọ́ Skits ẹ dákun kí tiẹ̀ mú sí i torí olówó láyé ṣe ẹ̀dá tálíkà torí gbogbo kakandú rẹ̀ irinṣẹ́ olówó ni torí mọ́nẹ́jà lọ́ba òkè ṣe dá mẹ́sẹ́ńjà sáàrin ìlú torí àtẹ́dáǹtì la ṣe dálé epo ọmọ mẹ́ta yìí kọ̀mọ́ yìí yóò mélòó kan lọ lé ń gbà lẹ́balẹ́ torí alámùyó la ṣe dọ́tí ògógóró bọ́bá mùgò mẹ́ta ògidì rẹ̀ yóò mọ Ọlọ́run lọ́ba àwọn ọba torí adùn ẹ̀kẹ́ lọ́ba mi ṣe ṣẹ̀dá kùkùrùkù báde ẹ̀ga gọ̀ǹgọ̀ bọ́ pamọ́ jù bẹ́ẹ̀ lọ pípajẹ ní ọ̀kẹ́yìn gólóbà torí òṣónú la ṣe ṣẹ̀dá alápàrá kébi ọmọ pé sinkú ńlá ṣe ṣẹ̀dá elégbò kéésì ó lè máa rí nǹkan bùpanu yọ̀ọ̀dà fún ọ torí àròyé la ṣe ṣẹ̀dá ètè torí anírun mọ́fọ̀ lọ́lọ́run ṣe dáná orí pé ẹ̀yin ẹ fàtàrí eléyìí ṣe bùbá ẹ máa bí sí i kẹ́ẹ̀sì máa rẹ̀ sí i torí erin lolúwa mi fi dágbò torí ẹfọ̀n ló fi ṣẹ̀dá ọ̀dàn ó dá ijù fáwọn kìnìún ó torí ẹja ńlá ẹja wẹ́wẹ́ ó fi dá alàgbàlúgbò omi torí ọlọ́kùnrin la ṣe ṣẹ̀dá alẹ́ ìwòsàn torí alágànná níjọba ṣe fìpìlẹ̀ àrò sọlẹ̀ sẹ́gbàálé wọn á ní kọkàn sí wọn lọ́hùn kó lọ rèé rì níwọ̀n ọpọlọ bí náà nẹ́pà ọba àlọ́ là á ṣe lábẹ́là ńlé ká lè rí ibi kẹ́gbin kùn sí là á ṣe kọ́là tí torí alákọ̀wé lè bó ṣe dátà ìyọrùn ìyà òsì ní í jẹ́ alákọ̀wé kọ́mọ̀ ni bí yàrá ti jẹlẹrẹ kọ́mọ̀ ní léèsì torí bóṣù ó lóyún fóníṣẹ́ oṣù lọ́lọ́run fi dá ẹ lẹ́pà bó bá ti ń kó firi lọ́wọ́ wọn ọmọ gbọ́ gúgúrú mọ́ yéré ó máa ń ṣara lórí iná kórí ọmọ gbófò là á ṣe rán fìlà torí ọmọ aláìgbọràn là á ṣe jẹgbàálé kọ́mọdé ọmọ sunkún wẹrẹ là á ṣe lówó wẹrẹ torí àṣegbàgbọ́ mọ́ ṣe gbàgbé là á ṣe kọ́mọ́sáàsì torí adáyé mọ́ gbàgbé ọ̀run là á ṣe kọ́lé olúwa torí gbogbo àgbà ńlá ayé ní àlìkàhárù ló ṣe ṣẹ̀dá èmi Olúgbénga Adébóyè fún wọn tán tó sì fìpìlẹ̀ mi sọlẹ̀ ká sórí àpáta ni mo ṣe pé Jah is the pillar of Funwon Tan organization ẹgbọ́n lọ́n tóbi Allahu Akbar ẹ máa ń tẹ́sí ní ìsìn hallelujah mẹ́ta ẹ bá ń fi yan Ọlọ́run lógo hallelujah 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 ẹ ṣeun nítorí oore ẹ̀bùn kàǹkà oríṣiríṣi tọ́lọ́run fi ta èmi Gbenga Adébóyè lọ́rẹ hallelujah mẹ́ta àtààbọ̀ ó tó hallelujah 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 halle mọ̀ ń bọ̀ torí pé Ọlọ́run fẹ́ràn orílẹ̀-èdè Nàìjíríà yìí kò fẹsẹ̀ wá dá wa lẹ́jọ́ ogun ń ṣẹlẹ̀ níwáyé ń ṣẹlẹ̀ lẹ́yìn ṣùgbọ́n Ọlọ́run òjò kan hallelujah mẹ́ta àti tirikọ́tà quick hallelujah 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 torí pé ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀ ń pọ̀ sí i Ọlọ́run sì jẹ́ kí láburú ọkàn wa pọ̀ kó sì ní kàn án láéláé àṣẹ hallelujah mẹ́ta àti one quarter quick hallelujah 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 ha mọ̀ ń bọ̀ torí pé yóò wọlá Ọlọ́run níjọ́ kan àwa náà á gbé àwàdà wa àtòrin wa lọ sílùú òyìnbó kó lè máa la bá a bá dọ̀hún ń bọ̀ kó lè máa la bá a bá dọ̀hún hallelujah mẹ́ta lédè Gẹ̀ẹ́sì ok ó yá fún wọn tán máa lóòlóòlù ayé kì í kàwé náà. Kíá tó ṣe marriage kọ́kọ́ báyà mass kí wọ́n tó ṣe wedding wọ́n ti settle differences kí wọ́n tó ṣe marriage torí tọkọ bá ń jẹ sin tíyàwó ń jẹ parí tọkọ ń rè show
táyà ń rè pààtì tọkọ lóhùn sóṣíà tíyàwó lóhùn sóṣíà tọkọ fẹ́ jẹ mástà tíyàwó fẹ́ ṣe mástà àjàtúkà ní tàgbà ni ooo. àjàtúkà ní tàgbà ni. àjàtúkà ní tàgbà ni. mo ní fún wọn tán màá lólóòdù. ayé ti gbà fẹ́ náà lọ́lọ́run kò ní burú. màdàmú elérò kéèrò jọ dákun ṣọ́ra ilé ọ̀rẹ́ rẹ̀ tó ń jò ta ló rọ̀jò sí ibẹ̀ náà ṣèyí sọ̀hún ni ẹ ò fáyín màmá òun wá báwọn lọ́ba yẹn á ṣe jà ó fẹ́ gbọ̀kọ̀ lọ́rẹ̀ ó wá ń lo system ó ní tó ń gbà ó ló lè gbà bẹ́ẹ̀ tó bá ti kẹ́rù ìwọ ṣe tán láti kó bẹ̀ má gbọ́kọ̀ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ kò mọ̀ dá ta ló ní ó bá kọ́ sí rẹ já ta ló ní o kọ́kọ́ sí ẹja o fún wọn tán máa lólóòdù. ayé ti gbà fún ẹja o lọ́dọ̀ ọlọ́run kò ní burú. ọ̀rẹ́ mi tó ń wa tírélà lójú títì ọ̀rẹ́ mi tó ń wa lọ́ọ̀rì lójú títì àtọ̀rẹ́ mi tó ń wa góyànrìn tẹ́tí kò gbọ́rọ̀ pásọ̀ èyí tó ń ṣe wọ́ọ̀nì bó bá ti dáwọn junctions òun á máwọn taxis òun á máwọn buses òun á máwọn káwọnà ọgbàgbé pọlọ́run lọ́gà ayé èéṣe ó jẹ́ fi sùúrù ṣe ó jẹ́ fi sùúrù ṣe lọ́jà pé fún wa tá máa lóòótọ́. ayé kì í gbà fún ẹ náà lọ́la ọlọ́run kò ní burú. bọ̀bọ́ yẹn tó ń gun sáìkù dúró kó gbọ́ mi bó ṣe báísíkù ló ń gùn mọ́tò sáìkù ló ń gùn ó tiẹ̀ ló wí pọ́kọ̀ tó ń bọ̀ bóyá lónìí bírèkì yàtọ̀ sí yẹn ráìdà ẹni tó ń wa mọ́tò yìí bọ̀ ǹjọ́ máa ń tó ń rò lọ́kàn rẹ̀ òun overtake lápá ọ̀tún overtake lápá òsì ẹ̀mí torí yẹn kò làárọ̀ o bọ̀bọ̀ mi gbéyọ̀gbéyọ̀ ò dá nǹkan gbéyọ̀gbéyọ̀ ò dá nǹkan ó jẹ́ pé fún wọn tá màá lólóòdù. ayé ti gbà fún ẹ náà lọ́dọ̀ ọlọ́run kò ní burú. tẹ́tí kó o gbọ́ mi bọ̀bọ̀ aláìyọnu sọ ìwọ là ń bá wí òfé fìlà àtiwọ́ náà gbé bòrùn amẹ́bọ̀ inú ẹ̀dẹ̀ ó sọ̀rọ̀ Harry fún Dick ó sọ ti Dick fún Harry ọ̀rẹ́ méjì yẹn wọ́n ti jà mo gbọ́ pé tọkọ-tìyàwó yẹn wọ́n ti jà ìwọ ṣàlùlà ní wọn rú èéṣe ojú bá rí ṣe lè tẹ́ ń pàdé ojú bá rí ṣe lè tẹ́ ń pàdé. ọ̀yà fún àtàmẹ̀ lónìí. Smoking in the public is prohibited. Kòkò pẹ́ kòkò dènà ìjọba ṣòfin kan. Wọ́n ní sìgá tẹ́ẹ̀rí yẹn kò mọ̀ dára fara wa. Wọ́n ní pé bó bá wọ̀ nú ẹ̀jẹ̀. Wọ́n ló ṣe dá méjì tó ga jù. Ìwọ gbọ́sù kó gbà bó ti ń mú lẹ́dẹ̀ ló ń mú lójú títì ló ń mú nínú hall ló ń mú nínú studio ló ń mú láwọn tíátà ló ń mú ní bathroom ló ń mú nínú mọ́tò bó ṣe nínú toilet ó ń mú sígà síbẹ̀ bó ti ń mú wíwì bẹ́ẹ̀ ló ń mú sígírẹ̀tì ìrùnmú ẹ̀ lànà ṣe mí fún bàbá mi bóyá ló mọ̀ pé rànà erúgbó náà máa ń jòyàn ìrùnmú ẹ̀ lànà ṣe mí fún bóyá ló mọ̀ pé rànà ọ̀yá fún wọn tá máa lólóòdù. ayé kì í gbà fún ẹ náà lọ́dọ̀ ọlọ́run kò ní burú. gbogbo wa ló ń gbàdúrà pé ká bímọ tó yàn tábà bímọ náà tán ká fọmọ lẹ́kọ̀ọ́ tó tùpà ọmọ tó bá ti gbọ́ràn tó múra sọ̀rọ̀ skul tí mo kọ́ tó gbà síbẹ̀ tó tún ní respect tó tún wá lọ brilliant tó ń bá wọn plan future bó ṣe máa better. ìyẹn jẹ́ mọ́ bébí bá
jẹ́ pé fún wọn tán mà lólòdù. ayé kì í kàfẹ́ náà lọ́lọ́lọ́ kò ní burú. alájẹdẹ onílù ọ̀la ó torí pé ń gbọ́lù ó fi gángan bú mi lálẹ́ àná fún tó ṣe bí mo bá rí sàǹpépà. wọ́n pa lẹ́kẹ̀rẹ́ wọ́n pa lẹ́kẹ̀rẹ́. bọ́wọ́ bá tẹ sàǹpépà gbogbo wa là pa lẹ́kẹ̀rẹ́ a máa dáwọ́ jọ ká pa lẹ́kẹ̀rẹ́ bí mo bá rí sàǹpépà. fún sọfẹ sí wọnú. ha èmi kẹ erin burúkú ni ó jẹrí mi ṣe mi wàá bè ní o. abe ń gbọ́ ìwọ́nu. èmi ní lóòótọ́ àná mẹ́kọ́ ibi wàá jẹ́ bí classroom wọ́n sanwó jẹ́. èmi àti bọ́lá ọ̀rẹ́ mi la jọ wà ní Roseland Manor ní Middlesex ní London níjó ní 19 tó ti pẹ́ ní chief kan bá pòwe fún wa nínú àwọn òyìnbó bẹ̀. ó ní scamolity is the only moral golf arrow that can condensate a cicinterius ehulehu where a pinning turtle derails an agglomania vituperation and a gyming vermilion trovaliate in a nonchalant and spasmodical dudumum which autocratize the momentum to be tantamount to a sporadic EGP. àwọn French náà sọ̀rọ̀ wọ́n ní tukwa umpal vous allez me travailler des enfants la moi vous allez mon ami. ìtumọ̀ gbogbo ẹ̀ ni pé ẹni tó bá lóun fún ni lẹ́wù wọ̀ tọrùn rẹ̀ láwò. làákàyè ò sì ní parẹ́ fún tọ́ sọ̀rọ̀. àṣẹ òjè bàbá olóògùn kan lọ́wọ́ ra rẹ̀ ńlẹ̀ nínú múùlù ẹ̀ ń jò ní ṣe mọ̀ pẹ́nu wọn a máa dùn pọ̀ kódà kọjá pé idẹ lóògùn tí ń tà bẹ́nu bá ti dùn ajé ọ̀wọ́gba rẹ̀ ṣùgbọ́n bẹ́nu eléyìí ti dùn tó ajé wọgbó ni torí pé àìsàn tó fẹ́ ta oògùn rẹ̀ fún wa kò jó náà gbádùn ẹ jẹ́ ń wà nípò máa yẹn kí n sọ̀rọ̀ bó ti sọ́njọ́ náà ìgbà náà lẹ́ẹ̀tọ́ máa ń tó sẹ́ tó mo kí n lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ọkọ̀ yìí o ẹ kú oríire ńlá tẹ́ ṣe lónìí yìí oríire náà ò ní padà dórí ibú bẹ́ẹ̀ bá máa lò ní oríire tẹ́ ṣe ọ̀ náà ni pé ẹ rí mi kò yí sí rárá láti fojú kàn mí torí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí mo ní ká tèmi dáyà iṣẹ́ tá a ṣe tá a kọ́lé mẹ́wàá ká méje ìkẹjọ máa bẹ́rù mi ní láti Amẹ́ríkà lọ́sẹ̀ tí ń bọ̀ iṣẹ́ tá a ṣe tá a bímọ mẹ́fà mẹ́rin ṣiṣẹ́ ní London méjì wà ń fáìtì nílé Ifẹ̀ bí n ò bá jẹ́ èèyàn lọ́ni irú mi ti kọjá ẹni wọ́n ń bá pàdé inú móòlù ẹ̀ ẹ dákun ẹ wá panu àdúrà pọ̀ ẹ̀pọ́ lọ́wọ́n ọba ò ní gbàgbé mi náà. ọlọ́run ò ní gbàgbé mi o. ẹ ṣe pọ̀ èmi ni wọ́n ń pè ní olóyè international awúgbàrún bẹ́ẹ̀ bá ká àwọn ìwé ìròyìn òkè òkun lóṣù tó kọjá ojú ìwé mẹ́ta ni wọ́n fi kọ nípa ọkùnrin kan tó ń ṣẹ́gun ikọ́ wọn láwọn òrírú onítọ̀hún rí èmi kìnìún ọ̀nà ni láti jàrún tí mo ti dé ló yẹ kí n ti máa ṣàánú yín kiri báyìí kì í ṣòní ló yẹ ń bẹ̀rẹ̀ ṣẹ́ ṣùgbọ́n àwọn ọmọ ìyá wa àwọn ọmọ Nàìjíríà wọn ò jẹ́ ń gbádùn kíkí ni ó pọ̀ jù o kò sírúfẹ́ ọkọ̀ tí wọn ò fi wá kí mi ńlé wọ́n wá fi Mercedes kí mi wọ́n wá fi Peugeot kí mi wọ́n fi bọ́ọ̀sì kí mi sport car lóríṣiríṣi kàtàpílà nìkan wọ́n yọ ọ́ lẹ̀ tí wọ́n ò gbé wá ọlọ́run mọ́ payì náà mọ́ ńlá tí yín náà dáa o lọ́ba sì mú ẹnbílóòkù kékeré ọ̀hún jáde nínú báàgì ẹ jọ̀ọ́ kí leléyìí o. ẹja ọsàn ni ẹja ọsàn náà dẹ̀ tún kọ́ akérèkọrò abidjan wàrà lẹ́ ń wò yẹn ẹ ti lórí mbẹ̀yẹn sà ẹ ti lórí mbẹ̀yẹn mà kìnní tó sọ àdàbà lókè òkan náà ní ikọ́ ló ń wò. ẹ dákẹ́ náà bọ́dá Gbenga o ṣé màá sọ pé olóògùn yẹn náà ló tún kú kọ́ bẹ́ẹ̀. onímọ̀ ń kọ́ o ní bí dókítà òyìnbó pégbèje tó níṣègùn ìbílẹ̀ pẹ́gbẹ́fà kò sẹ́ni tó ní kinní mi lọ́wọ́ èmi lọ́lọ́run fún àìmọye sọ́jà ńláńlá tẹ́ ń gbórúkọ wọn ńlẹ̀ yìí èmi náà wọ́n fẹ̀yìntì. ọjà bí àrùn gbajúmọ̀ kọ́. jàǹkànjàǹkàn nínú wọn bí olórí ló wá rán ní gbé mi wọn ò tilẹ̀ fẹ́ kí n ta kinní ìfẹ́ lòmíì mọ́ orí yín ni ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kẹ́ẹ̀sì rántẹ́rà inú epo díẹ̀ lẹ́ẹ̀dá díẹ̀ sí ìyàwó àlùkò lóògùn kónkóló báyìí ti tó lò gángan ti tó lò bẹ́ẹ̀ bá ti ládìẹ̀ lónìí òrí ọdún mẹ́ta lónìí kọ́ òtún sọ yín wò mọ́ ẹjọ́ mi ò lẹ́nu ẹjọ́ mi ò létí àròyé ọ̀rọ̀ púpọ̀ irọ́ ló mú wá ìgbà ó lé kan làrùn tẹ́lẹ̀dùmarè dàsáyé ikọ́ ló burú jù nù ẹ̀. lóríṣiríṣi sì ní kọ́ ọ̀hún kò sí ètò lálàáfíà nù ẹ̀ èyí tí bá ń ṣe ọ́ kíní mi ni o fi kojú ẹ̀ ikọ́ àwùkàn ni ikọ́ ọ̀làdá ni sẹ́lẹ̀rù ni ikọ́ àwùgbẹ ni ikọ́ ọ̀fẹ́ ni àwùpọ̀jẹ̀ ni gbẹ́mìmí ni àbíkọ́ ọ̀dẹ́kúwò
bẹ́ẹ̀ lómi ìbáwúkọ́ lọ páfe ọ̀run la àlàbí ò bá sómi ń tòsí tẹ́rọ̀ lé lórí ààyè ló fi kọ́sẹ̀ lòmíì bí ẹni ó gbérun olóńgìní mi ni gbogbo epo ilé ló ti mú tán bí ẹni ògúngún ikọ́ ọ̀dẹ̀ dákun lókìní mi ìwó ẹ̀rẹ̀ lómii ó ti gbẹ tán gbogbo ẹ̀kẹ́ jìnnú ojúrí yoyoyo bíi tata òun náà kọ́ ikọ́ búyì náà ni ń gbọ́ ọ̀bẹ pé bọ́ba ti wúkọ́ lẹ́ẹ̀kan péré ó kéré tán sí bí ẹ̀jẹ̀ mẹ́rin ni ó tún papọ̀ mọ́ kẹ́lẹ́bẹ̀ lu egbòogi mi yìí tí kọ́táyé bá fi kàn orin aleluya lọ́mọ kan ìṣirò 50 naira ni mo tà lamẹ́ríkà àti London 80 naira ni mo tà ní Washington ṣùgbọ́n fún ìpolówó àti ìkéde fẹ́yìn ọmọ ìyá mi Naija 22 naira ni kò pé mi bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ́dàá yín yóò di fún mi ń bò mí wọn wà ní pẹ́ bọ́lẹ̀ ẹ̀dá mi lóhùn 22 naira ní bá kọjá ó jọ ń pọ́ fẹ́rẹ̀ mi náà díẹ̀ ẹni ó bá fẹ́ tiẹ̀ kó tètè béèrè torí àlìmọ́ nira mọ́ commitment mi pọ̀ púpọ̀ wọ́n ń retí mi ní India mò ń rè yọjú sí wọn wàláì lẹ́nìkan kan ọ̀bá béèrè gbogbo wa wà ń wòran nínú bá bi lọ́ba pàlù ẹnu dà mo gbọ́ mo jẹ́rìí yín ẹ̀yin ọmọ Nàìjíríà ànábì kan ọ̀jọ́ yín lójú rí ẹni à ń torí ẹ̀kú ni yín tí ò fojú re wo ni bẹ́ẹ̀ wàhálà yín náà mo sì ń bá ká tó gbé mi déyìn lónìí ẹ wá dolúndù kalẹ̀ ẹ ń fi bí san ire fún mi mò ń lékun sí ẹ̀yìn lẹ́jọ́ sọ́dà bẹ́ẹ̀ ẹ jẹ́ àfìmọ̀ ṣọ̀kan Texas ló yẹ ń wà báyìí tí yín mo rò pé kíkọ́ mọ́ ti ìpanu yín kí n tó dé. Jésù Kristi wálé ayé ó kékeré ó yányányán àfìgbà tẹ gbọ́ tẹ́ gbà ó lọ tán kẹ́ tó mọ iye ọmọ Màríà ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó wálé ayé ó kékeré pé ẹjẹ́ àfìmọ̀ ṣọ̀kan irọ́ ni ó kú tán kẹ́ tó mọ iye ọmọ Àmínátù Tàfáwà wáyé bí olórí ikú mu tán kẹ́ tó mọ iye ọmọ Bàléwà àsìkò ìbàbá wa wọlé lọ́ní ìṣàké títí bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ la ló kù Awólọ́wọ̀ bàbá àkẹ́nẹ́kẹ́ títí ẹ̀kọ́ tí ikú yìí náà ni àwò tún lọ tán ojú dá tọ̀ èmi náà tún dé rèé o ṣé ẹ máa wò mí ràn kémi náà ò tún lọ bẹ́ẹ̀ ṣé inú Ọlọ́run sì lè dùn láti rẹ́ lòmí ìwà ṣẹ́ ẹ ní máa lọ. ànábì oníkọ́. gbogbo èèyàn ní máa lọ bọ́ọ̀bà lọ mo dúpẹ́ èmi mi ìgbọ́ràn èmi mi ń gbọ́ràn tí mo kọ́rọ̀ yín léyà orí mi ni òpè tí mò ń ṣàánú yín lẹ̀ yìí ìjọba ti kọ̀wé 5 ọ̀tọ̀ọ̀tọ̀ pé wọn á máa gbọ́dọ̀ wọn permanently láti gbógun ti kọ́ wọn bẹ́ẹ̀ olórí wa ló buwọ́lùwé ọ̀hún tí yín lèmi ń rò ojú mi sì ti já báyìí mo mọ̀ pé ẹ̀ ṣeé ṣe lóore wà yìí. tọ́ èmi ń lọ ara yín lọ́wọ́ wà o ẹni kọ́ bá panú yín kọ̀ọ̀kan mi orí mi ló mọ́ ń tọ̀ àkùtùkù olúwa ẹ̀ lọ́nà ọ̀run sí ọ́. ẹyẹ bàbá ìjáde jọ tó bá lówó mọ́tẹ́jẹ́ jáde.
The only thing tí mo nígbàgbọ́ nínú ẹ̀ ni pé mi ò sùn mi ò kì í wo àìsùn àìwò yìí kì í ṣe èdì ṣùgbọ́n àwọn ẹ̀bùn tí Ọlọ́run fún èèyàn yẹn tó mọ̀ pé a máa jẹun lórí èèyàn kò ní jẹ́ èèyàn ó sùn kákọrin lédè India ni kákọ ti funk ni kákọ ti high life ni kákọ ti wákà ni ká ronú nípa odò tó lè pààyàn lẹ́rìn ká ṣe wákà mi ò kì í sùn náà ìrìnà àwò bí mo ṣe gbẹ mi ṣe pé èèyàn jẹun ìwé mo ìjẹ́ ọ̀dà ìjẹ́sì ẹ̀bí rẹ̀ tó èèyàn ń struggle náà ná gẹ́gẹ́ bí ntọ́sọ ṣùgbọ́n ntẹ́mi struggle ni pé àdúrà ṣá àdúrà mo máa ń gbàdúrà dáadáa mo believe in power of prayer. sori wọ́n ti fara kọ́. nígbà mo sọ fún gẹ̀ẹ́kan mo fẹ́ fẹ́. Yeah, no, I just like everything about you. You are just a paragon of beauty. Only rárá I'm next to you and I don't believe in the power of paragon. Ọlá àbí. Mo dà sọ̀rọ̀ mi ọlọ́run ní dá sọ̀rọ̀ ẹ̀. Ìpè ló dá fún mi ẹ̀. Gbenga. Ó ṣòro lé bá ọ kí ló dẹ̀ sí. Nàìjíríà wọ́n àyàn ò lọ sáré fún ọ. Wọ́n sáré fún ọ. Wàsíù lẹ̀rọ ẹ̀ bá mi jù. Wàsíù. Pàṣà tó bá ń gbọ́ tó bá ní àṣìá tòwọ́ rẹ̀ dà. Ló ń gbọ́ mi kò kú mọ́ ọmọ mọ́gàjì. Ìgbàlẹ̀ ò gbọ́dọ̀ lẹ́gà. Gbogbo àwọn èèyàn náà tún mọ̀ jó ọmọ túmọ̀ ẹni. Àṣìá sí. Tòwọ́ rẹ̀ àṣìá tòwọ́ rẹ̀ dà. Ìgbàlẹ̀ gẹ̀ẹ́lì yẹn. Ìgbàlẹ̀ ò gbọ́dọ̀ lẹ́gà. Kò gbọ́dọ̀ lọ. Mélé ṣàì Máríà. Mélé ṣàì fẹ́. Elijah Olúgbénga Adébóyè. Ibo la Abẹ́fẹ́ ti wọ̀? Abẹ́fẹ́ ló kì mí, Abẹ́fẹ́ ni mọ́mì mi máa ń pè mí, wọ́n ń pè mí Gbénga. Àbúrò mi l'Àyọ̀fẹ́. Orí a o. Ìyàwó mi l'Àṣàkẹ́.
ẹ̀gbọ́n mi ni Àsùnkẹ́. Ìyá mi là bẹ́gbẹ́. Bẹ́gbẹ́ Mama Adeboye. My mama name na Dickiness. You know say all these people then they take one mama name do juju. My mama name na Dickiness. Dickiness Afolabi. My papa na Rufus Adeboye Afolabi. In the overseer for the Apostolic Church. Who to be like you na Satan? Okay now. Me believe pé mo ya pata. Because anything to bá lè ba image daddy mi jẹ́. Mi ò gbọ́dọ̀ ṣe ni ko de. Bo lo nse nlo kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ni. Ẹlòmíì tó gbé gown pastor wọ̀. Kì í ṣe pastor nu ilé, kì í ṣe pastor nu ẹ̀mí. Abomo. Kolinti Ayinla ko lo nje kemi re gun. Àmín. Ani kan ní Bongo Hotel, afẹ́jú tótó bẹ́ẹ̀ kọ́ ní ṣe nlé. Okay. Ẹlòmíì ọdẹ ti wá túbọ̀lẹ̀. Ṣùgbọ́n ó kúrọ́bájú. Bíbí mi, ìwáyé mi, àwọn òbí sọ pé ó lágbára díẹ̀. Gbogbo nǹkan mi ló wà interesting. Ṣùgbọ́n tí mo máa ń pé mo rántí pé mo máa ń ṣe jù, pé mo máa ń ṣèèyàn jẹ gan. Bí èèyàn bá rìn báyìí, màá fẹ́ rìn bó ṣe rìn. Tí èèyàn bá sọ̀rọ̀ báyìí, màá fẹ́ sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀.